wá wọ́n wá máa fi gé wọn ní apá, wọ́n á fi gé wọn lẹ́sẹ̀. Táwọn Fúlàní bá dé nílé ìjà defend ara yín, nǹkan tó fẹ́ lo gbogbo kíní yẹn fún nìyẹn. Ṣé ẹni tó ní ọwọ́, ẹni tó ti gé ọwọ́ ẹ̀ tó ti gẹ́sẹ̀, ṣó máa lè gbébọn láti fi defend ìlú bàbá ẹ̀? Òun sọ fún wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ ká gọ̀ ọ́, ẹ jẹ́ ká defend ilẹ̀ wa. Bàbá tó bí mi, Central Mosque ní area University of Lagos ní Akọkà, Sanusi Central Mosque, tó bá gba bí Fọlágòrò wọlé sí Akọkà níbi Fọlágòrò petrol station yẹn, wàá rí bẹ́ẹ̀ Sanusi Central Mosque. Òun nìkan ló dákọ, wọn ò dáwó kọ 3-story building mosque. Èmi ti kó ẹnu ẹ̀sìn Islam. Ẹ máa gbọ́ mi, èmi ti kúrò nínú ẹ̀sìn Islam far back as 1992 because mo kéwú débì kan pé mo á rí i pé kíní yìí ò ń ṣe kò mú làákàyè wá. Mo wò wípé à ń lọ sí Kaaba, ẹ̀ ń pa kájà, ẹ máa fa orí, wọ́n máa gé ìkúnná yín, wọ́n máa ṣe gbogbo ẹ̀, ẹ lọ lá òkúta tó bá ṣe nílẹ̀ wa ẹ lẹ́bọ ni. Ẹ mọyé èèyàn tí bàbá mi mú lọ sí Mẹ́kà ni, gbogbo àwọn ẹ̀gbọ́n mi, gbogbo àwọn àbúrò mi, gbogbo àwọn ìyàwó pọ̀ sí wọn, ó kó wọn lọ sí Mẹ́kà. But èmi ti kó ònú ẹ̀sìn yẹn, máa ṣe fẹ́ sí ìlú bàbá mi lẹ́ẹ̀tí màá lọ máa ṣẹ̀sìn míì. Nǹkan tó ń ṣe ní Saudi Arabia yẹn kò ń ṣe religion, is their culture and tradition wọn ni, culture and tradition wọn ni. Eré tó ń sin ní Mẹ́kà yẹn, Allah tó ń sọ yẹn, eré ìdílé Muhammed ni. Muhammed wá fi agbára gbé eré ìdílé bàbá títí ẹ̀ lé wọn lórí pé kán da gbogbo eré tó kù nù, eré ìdílé òun náà máa sìn. Àwọn tó ń jẹ́ Arab wọ́n wá sórí kíní, wọ́n sọ pé Allah lọ́wọ́ méjì, wọ́n describe ẹ̀. Ẹ̀yin tó jẹ́ kó ń gbèsè wọn báyẹn ń sọ wípé kò rí bẹ́ẹ̀, sórí yín yìí ni, ṣé yàwèrè ni? Ẹ lọ gbé gbogbo nǹkan tó kọ sínú Quran sínú làákàyè náà pẹ̀lú hadith. Ẹ rí pé nítorí ẹ pé kò lè sọ̀rọ̀ báyẹn náà, Ọlọ́run ò lè sọ̀rọ̀ báyẹn, Ọlọ́run tó dálẹ̀ ayé ò lè sọ̀rọ̀ báyẹn náà. Ẹ gbèsè yẹn wá bá àwọn bàbá wa gbèsè yẹn lọ́wọ́ yín. Nítorí pé kíni àwọn bàbá yẹn ò mọ ìtumọ̀ kíní yẹn ń gbà yẹn. Ẹ parọ́ fún ẹ lọ́lọ́run kan náà lájọ́ ń sìn, àwọn bàbá yẹn dẹ̀ gbà yín tìfẹ́tìfẹ́, ẹ dẹ̀ délé ẹ dẹ̀ fẹ́ máa dalẹ̀ rú. Kí ló dé? Ṣé èèyàn kéèyàn gbàlejò sílé kó dọ̀ràn mọ́yàn lọ́wọ́ ni? Ẹ dẹ̀ tẹ́ bá mú pé ẹ fẹ́ ṣe kíní yẹn lọ sí Saudi Arabia náà. Wọ́n tún máa sọ fún yín pé ẹ má pe Allah lọ́lọ́run, Allah ń jẹ́. Ṣé ẹ̀yin tẹ́ jẹ́ Muslim ṣe lè lọ sọ fún wọn Saudi Arabia pé Allah ni wọ́n ń pè lọ́lọ́run? Kẹ débẹ̀ kẹ sọ fún wọn pé kọ́ máa pe Allah mọ́, kọ́ máa pe Allah mọ́, kọ́ máa pe Ọlọ́run. Wọ́n níbẹ̀ orí yín dànù. Kí ni gbogbo rubbish tẹ́ ń ṣe yín náà? Gbogbo ẹ̀yin àfáà yẹn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu. Ṣé understand? Ẹ mọ̀ pé mo ti sọ bí tí ilé bàbá tó bí mi wà, kò sí nǹkan kan tẹ́ lè ṣe o. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe, ẹ lọ bèrè níbẹ̀ wọ́n á sọ fún yín bí ṣe jẹ́. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Tó bá ṣẹlẹ̀, because nǹkan tẹ́ ń dúró dé nìyẹn, tó bá ṣẹlẹ̀, ṣẹ́rí gbogbo àwọn ọmọ Yorùbá tó ń jorúkọ Muslim yẹn, wọ́n máa dúró lẹ́yìn Yorùbá gbagbagbagba o. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ilẹ̀ wa nílẹ̀ wa o. Tẹ bá lọ gbóṣì tẹ lọ ń gbé wá sí Ìlọrin, tẹ lọ pé ẹ fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá, irọ́ lẹ̀ ń pa o. Àdúrà wa gbà, ẹ jẹ́ kó máa ṣe mọ́, wọ́n máa tó tẹ́, mo fọlọ́ máa ṣe lẹ́rì. Àdúrà yẹn gbà, ẹ máa bẹ́tò lọ. Bàbá mi ṣe ẹ ṣe ẹwẹ kó òun o, ẹ̀yin náà ò sì pààrọ̀ orúkọ yín náà, ẹ sì ń jẹ́ Sanusi. Ẹ máa gbọ́ mi, ẹ máa gbọ́ Yorùbá mi, sọ̀rọ̀ tí mo sọ yẹn, mo ti sọ fún yín, ẹni tó bá wà ń bẹ̀, èèyàn kan wà nínú yín tó jẹ́ ọmọ ọ̀pẹ̀rù. Orúkọ táwọn bàbá yẹn jẹ nígbà tó ń gba ẹ̀sìn, orúkọ yẹn kọ́ là ń jẹ. So òun ló wà nínú ìwé mi níbí báyìí, sọ̀rọ̀ tí mo sọ yẹn, so díẹ̀díẹ̀ ni màá ṣe understand, díẹ̀díẹ̀ ni màá ṣe. Pẹ̀lú bí ṣe ní bàbá mi kọ́ mọ́ṣáláṣí, ó kọ́ mọ́ṣáláṣí sí Èkó, ó kọ́ sílùú, lẹ́ǹkùlélé wa wọn kì í bọ́ mọ́ ni, ojúbọ wà ń bẹ̀. Tá máa lọ sílùú, a máa ń rí ojúbọ yẹn lẹ́ǹkùlélé wa, wọn ń bọ́ mọ́ ni. Ọmọ Yorùbá wo ló ń sọ pé kìíní kan ẹ̀sìn kan náà fi pinlẹ̀ ìdílé òun àfọmọ́ àlè, kò sẹ́ni tí ò ní nǹkan tó ń ṣe ìdílé ẹ̀. Kí ló ń sọ fún aṣáájú jẹ́ gẹ́gẹ́ bí Fúlàní ni? Bàbá ẹlẹ́ ìsọ̀rọ̀ fún iṣẹ́ ibi orúkọ yẹn, orúkọ tèmi náà mo ní orúkọ Muslim mi, ó ti mo ní orúkọ Mùsùlùmí, bọ̀ orúkọ yẹn dúdú tì mí, orúkọ bàbá mi ni mò ń jẹ́, tó bá ní Fowótadé, ẹ rí gbó fine. So tẹ bá ṣì ń lo àwọn orúkọ yẹn, bàbá ẹ máa gbọ́ mi, ẹ máa gbọ́ Yorùbá, bàbá ẹ máa gbọ́ Yorùbá. Orúkọ bàbá yìí ṣe ẹ máa gbọ́ Yorùbá mi. Ṣèbẹ́ mi sọ fún yín pa àfáàlì mi.
kò ń ṣe program àwọn ms bàbá lèmi rí ló mo like program wọn kò ń ṣe program wọn ni mo fi kú omi ẹ̀sìn Islam mo ti kú omi as far back as 1992 mo rí òótọ́ tó wà níbẹ̀ ṣẹ́ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ bá délùú mi tẹ bá lọ sí ilé ṣówó ẹ̀mí mọ́ nípẹ̀rù agboolé wa nìyẹn láyé ayé gbà mí orí gbé mi délé nípẹ̀rù ṣẹ́rí orúkọ yẹn yìí tí orúkọ surname tó wà níbẹ̀ yẹn orúkọ tí bàbá yẹn ń jẹ́ ńgbà tó gba ẹ̀sìn Islam nìyẹn ẹ̀yin má wọrí díẹ̀díẹ̀ lẹ́yìn ń so yọ ẹsẹ̀ nínú ẹ̀kú náà. bàbá tẹ bá fẹ́ ti ibì kan bẹ̀rẹ̀ ibì kan náà lè mọ ibi pẹlẹbẹ náà ṣáà ní Yorùbá láti ẹ̀yin náà lè máa bẹ̀rẹ̀. so tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ at least ẹ lè change it from social media. Yes, social media. Change ní new passport. Èmi change lọ ẹsẹ̀ mi ni. ẹ máa gbọ́ Yorùbá mi. ẹ máa gbọ́ Yorùbá mi. Prince mo ń bọ̀. ẹni tó bá fi lè jẹ́ pé orúkọ bàbá ni tí bàbá yóò dẹ̀ sí láyé mọ́ tí ìṣorúkọ tiwọn gangan pé wẹ́rẹ́wẹ́rẹ́ máa ṣe ìjẹ́ orúkọ tí wọ́n dùn sí. ṣé orúkọ mi tó wà bẹ́ẹ̀ ṣe rí orúkọ bóyá orúkọ alákọ̀ọ́kọ́ tí mo ń jẹ́ àbí ẹlẹ́nkejì ṣe rí orúkọ mùsùlùmí bẹ́ẹ̀ ni. Bàbá mi Prince ẹ máa wọ ọyọ Ọlọ́run ṣàánú Ọlọ́run gbà. mo ti yọ yẹn kúrò ń bẹ̀ náà mo mọ nǹkan tí mo sọ mo ti yọ yẹn kúrò ń bẹ̀. Àfa àtayé ìlàsùn àyẹn mo ì máa yọ kúrò mo mọ bí tí mo ti wà náà. tẹ bá dé ẹ máa gbọ́ mi tẹ bá dé ìlú wa ń sìn nílùú wa tẹ bá dárúkọ orúkọ tí mò ń jẹ yẹn kò ń ṣe gbogbo èèyàn ló máa mú bọ́ tó bá dárúkọ orúkọ wa gbogbo ṣówó ẹ̀mí mọ́ wọ́n máa mú ẹ dágolé wọ́n máa mú ẹ délé wa orúkọ wa gbogbo yẹn bọ́ tó torí pé àwọn bàbá yẹn gba ẹ̀sìn yẹn náà ṣe kinní yẹn ṣe understand nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀mí mọ̀ nǹkan tí mò ń ṣe díẹ̀ ni ṣebí mi mo kì í sọmọ àlè mo ń sọmọ àlè náà ọmọ Yorùbá gidi ní mi ọmọ Yorùbá àtàtà. Alátáyé ṣe àbí. Atáyé ṣe ni Atáyé ṣe. àdúrà àgbà ẹ máa bẹ́tò lọ ẹ má jẹ́ disturb mi kẹ́tún gbẹ́lòmí ìwọlé. Alátáyé ẹ máa bẹ́tò yín lọ bẹ́ẹ̀ ni Alátáyé. bẹ́ẹ̀ ni àfáà ni mo gbádùn yín ẹ máa bẹ́tò lọ. mo gbádùn ètò yín lọ. ó yẹ bá wa sọ̀rọ̀ àfáà ẹ bá wa sọ̀rọ̀. ẹ jẹ́ ń farabalẹ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. a ṣe mọ̀ nǹkan tá à ń ṣe ń bí sà. bẹ́ẹ̀ ni mò ń gbádùn yín ní ìṣẹ̀ṣẹ̀ máa wọ́ online ní ìṣẹ̀ṣẹ̀ máa wá láì fún yín. ẹ mọ̀ nígbà míì ẹ̀yin náà lè rí nǹkan sí ọ̀rọ̀ ẹ wo tọ́pìkì tó wà lókè ya ní olórí burúkú ni anita ni Allah olórí burúkú ó yẹ yí ẹ mọ̀ kíní yẹn máa ń jẹ́ lómi lára ló jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé ṣé olórí burúkú ni àbó olórí burúkú kọ́. ṣe rí kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa Ọlọ́run ó sì gbà àánú wa olórí burúkú kọ́ ni Allah tọrọ mi yé báyìí nísìnyí olórí burúkú kọ́ náà sì ni gbogbo tí ẹnikálukú wa ń sìn ẹ̀sìn yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀ Yorùbá yìí a sin ẹ̀sìn kankan ju pé à ń sin Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo lọ kí náà lọ́kan ṣoṣo tí gbogbo wa ń sọ náà ni pé Ọlọ́run ọba Elédùmarè tó dá gbogbo ẹnikálukú wa yányán sọ̀rọ̀ mi yé báyìí nísìnyí ṣùgbọ́n ìtẹ́ ẹ wá kọ̀ yìí tẹ́ ń sọ pé olórí burúkú ni Allah àtakò ní fún gbogbo àwọn tí ń tako ẹníṣẹ̀ṣe àtakò náà sì ní gbogbo àwọn ẹsẹ sùúrù ẹjẹ ń ṣàlàyé ọ̀rọ̀ mi ìkúsẹ̀sẹ̀ máa gbọ́ gbogbo tẹ́ ń sọ yìí àtakò náà sì ní fún gbogbo àwọn ẹníṣẹ̀ṣe tí ń tako Islam ẹgẹ́ tí bá ní sìn kù tírìtì ẹ̀sìn míì tó ju ẹ̀sìn Allah tí ẹni kó wá ń sìn lọ sọ̀rọ̀ mi yẹn báyìí nísìnyí but mo wá ń lísìn sí gbogbo tẹ́níkàlùkù yín wí ẹ jẹ́ á máa sọ̀rọ̀ wa lọ mo ń gbádùn yín lọ. ẹ jọ ẹ má bí can you give me some minutes. Bàbá mi ẹ ṣeun ẹ kú ìjọmọ Yorùbá mo rí pé ìjọmọ Yorùbá lẹ gbé wọlé ṣùgbọ́n ìgbàgbọ́ tiwa ni pé iná àti omi ń gbà míì àti gbépọ̀ wọn máa ń lè jíre kẹrí ilẹ̀ Yorùbá ìjẹwà ẹ máa gbọ́ bàbá mi àkọ́kọ́ ni pé ẹ sọ̀rọ̀ mo rí pé kò yé yín ni kí lọ́rọ̀ náà ni pé gbogbo Ọlọ́run tí Yorùbá ń sìn mo rí pọ́rọ̀ yín ò yé yín lẹ fi sọ bẹ́ẹ̀ torí pé nílẹ̀ Yorùbá àwa kì í sin Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá fún debate abẹ́nitẹ́ ẹ̀ kan wá ọmọ Yorùbá ìjẹ́jẹ́ ọmọ Yorùbá yẹn ló gbé yín dàrin wa ṣùgbọ́n àwọn kankan wà tá ẹ máa gbọ́ sà àwọn kankan wà tó yẹ pé ó yẹ kí nǹkan láyé yín kí ni nǹkan yẹn ni pé the word of ní tí Yorùbá ń sìn yẹn
Yorùbá ò ní ẹ̀sìn, sísìn religion kò sí nínú ọ̀rọ̀ Yorùbá, kò sí nínú wọ́ọ̀dù Yorùbá. Oyè so nínú èdè wa tẹ́ bá rí ìsìn la ní kí là ń pè ní mo ń bọ̀ sábà mi. Oyè mẹ́ òun náà ni ká sin ewúrẹ́, ká sin nǹkan sìn, ká sin ẹdìyẹ. Oyè mẹ́ èyí tó tún jọ ọ̀rọ̀ yín yé mi. mo ń bọ̀ bàbá mi, mo ń bọ̀ sà. Mo ń bọ̀ sà. Èyí tó tún jọ ni kí ẹrú kó sin ọ̀gá ẹ̀. Oyè mẹ́. Ọ̀rọ̀ yín yé mi, mo ń gbádùn yín lọ. So bàbá mi iṣẹ́ nílé kéwùsà. Bẹ́ẹ̀ ni mo ní ilé kéwù Alátayé yé àgbà, ẹ̀rí pé ó kọ Yorùbá náà ni mo fi kọ́. Òun náà mo ti rí. Ẹ ṣeun gan. Àwọn ọmọ ilé kéwù wa yẹn tí ẹ̀ ń kọ́ yẹn sà. Àwọn ọmọ yẹn ẹ ti kọ́ àwọn ọmọ ilé kéwù tó pọ̀ jáde o, ẹ ti tó ìgbọ́dọ̀ yín náà ti graduate. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣeun. Àwọn ọmọ ilé kéwù yín yẹn sà tí ẹ kọ́ nílé kéwù yẹn. Sàtífíkẹ́ẹ̀tì tẹ fún wọn yẹn pẹ̀lú pé wọn ò kàwé pẹ̀lú ẹ̀ kí lẹ rò pọ́n lè fi sàtífíkẹ́ẹ̀tì yẹn ṣe sà. Gbogbo àwọn ọmọ kéwù mi pátá kò séyìí tí ó kàwé. Gbogbo wọn yányán kò séyìí tí ó kàwé. Gbogbo wọn ni wọ́n kàwé. Kò séyìí tí ó wà ní skul gan báyìí. Ẹ ṣeun, inú mi dùn. Ẹ ṣeun. Ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi gan torí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi torí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ni ó tún máa sọ fọ́mọ kéwù rẹ̀ pé ẹ jòkó mẹ́rin àti gbẹ̀yìn gangan sà ṣèbí ṣàfà yìí gangan náà lè ṣe. Pẹ̀lú ògo lọ́dọ̀ t'Ọlọ́run mo sì ní business tí mò ń ṣe. Ẹ dẹ̀ ní business and then ẹjọ́ sà Ọlọ́run ẹ jẹ́ ká sáré jẹ nǹkan kan wò bàbá mi sà. Mo rí i pé ẹ̀ ń direct síbi tí má ti bí ń béèrè ẹni pẹ̀lú ògo Ọlọ́run ǹjẹ́ mọ̀ pé Allah ó yàtọ̀ sí Ọlọ́run àbí ẹ̀ tí ẹ ríro rárá. Tí wọ́n bá bí wa sí tí wọ́n bá sì darí wa sí iná ni gbogbo wa mọ̀ darí sí ibi tí wọ́n bá bí wa sí ni irú ẹ̀yin ní ìsìn báyìí ẹ̀ mọ̀ ibi tí wọ́n bí ń sí àmọ́ ibi tí wọ́n bí mi sí ni pé ẹ̀sìn Islam ni wọ́n bí mi sí tí wọ́n bá sì kọ́ wa iná làá máa fi sọ̀rọ̀ nínú èdè àti nínú àṣà a mọ̀ pé àṣà àti ṣe Yorùbá ẹ̀ ń gbádùn ẹ̀ṣẹ̀ ń gẹ̀ẹ́tì mi báyìí nísìnyí. Bẹ́ẹ̀ni gidi gan. Àṣà àti ṣe Yorùbá iná ni pé ọdún ẹyọ kọ̀ọ̀kan ó lé ní kálukú tí ń sọdún tiẹ̀ àwọn oníṣẹ̀ṣe ń sọdún tiẹ̀ àwọn onífá ń sọdún ọdún tiẹ̀ àwọn oníṣàngó ń sọdún tiẹ̀ àwọn ń ṣe mọ́lídìí nàbí àti ìsọdún iléyá àti ìsọdún ìtúnu àwẹ̀ etí má bá wá sí nìyẹn àmọ́ ẹ̀sìn Islam ni má bá wá sí. Ẹ sà ẹni sùúrù sà o ọmọ èrò pé ọdún kọ́ ni mo béèrè sà o bóyá náà ni mo fi ń ṣàlàyé rẹ̀ fún yín pé ibi tí wọ́n bá bí ẹni kó wá wá sí ni la máa gbàgbọ́. Mo fi gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá wa tẹ́ jẹ́ mo ní jẹ́ ẹ ti ẹ̀ ríro rárá bóyá Ọlọ́run Elédùmarè táwa mọ̀ ó yàtọ̀ sí Allah abẹ́rò pé kan náà ni wọ́n. Gbogbo ẹ̀sìn nǹkan kan náà ni ọkàn yàtọ̀ lóríṣiríṣi ni. Ok so lọ́dọ̀ tí yín báyẹn àtàlá àti Ọlọ́run kan náà ni sà. Àti Allah àti Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ẹ̀ nǹkan kan náà ni gbogbo wa làjọ sí. Ó dà. Eníkálùkù ọkàn ní bí eníkálùkù wájọ́ sí ń sìn ni. Bàbá Alátayé ṣe ẹ jẹ́ kọ́kọ́ yọ ọ̀rọ̀ sísìn kó lọ́rọ̀ Yorùbá náà but mo ń bọ̀. Allah ní ilé ìyẹn ní Kaaba ní tó wà nínú Kùránì bí ìṣọ̀nà 5 tí ó ń sọ pé ilé Allah ilé Allah. Bẹ́ẹ̀ náà sì ni bàbá wa Oòduà àti Ọ̀rúnmìlà àbí Ọbàtálá ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn náà ní ilé tí máa ń ṣe ní Òkè Tasẹ̀ ní Ilé Ifẹ̀ níbi gbogbo wa ti wọ́ wá tá a wà nílẹ̀ Yorùbá. Bàbá wa Alátayé ṣe. Odò àjọ lọ́hùn. Fowótádé mo rí pé ẹ wá fún dragging mo wá fẹ́ ká mú un nínú ṣe rí ẹ máa gbọ́ gbogbo béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi ẹ ṣe sùúrù gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹnu lé ìtakò ẹni kálukú wa mò ń fi etí sí gbogbo ohun tẹ́ni kálukú ń sọ ni ẹ rí i pé mo type pẹ̀lú request ẹ dẹ̀ accept mi gẹ́gẹ́ bí àfáà ẹ gẹ́tì bá nísìnyí
bàbá wa mo látàyè sì ṣe ń ka gbogbo tẹ́ ń wí bàbá látàyè pátápátá ṣe mo sì ń wo ìtumọ̀ rẹ̀ lábẹ́ bàbá látàyè ẹ ṣe jẹ́ á máa bá ètò lọ. ẹni sùúrù náà ẹni sùúrù tí n bá fún tí ẹ máa gbọ́ tí n bá fún àwọn èèyàn ní ààyè tí wọ́n bá sọ̀rọ̀ nísìnyí ẹ ṣáàjà fi yẹn lẹ̀ bọ́ tí kọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹ lè kọ́ mi lẹ́kọ̀ọ́ ṣá ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ sà. pẹ̀lú ògùn Ọlọ́run máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà sì lè kọ́ mi ní ẹ̀kọ́. bàbá Ọlọ́run náà béèrè lọ́wọ́ yín wọ́n béèrè Odùduwà. ọkùnrin tẹ bá wọlé ẹ máa múùtù ẹ dákun ẹ mọ máa ẹni tó béèrè ọ̀rọ̀ ń ṣe rí ẹni tó béèrè ọ̀rọ̀ ní ìsìn tó ní Ọlọ́run ní ń béèrè ọ̀rọ̀ èèyàn ní ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi Ọlọ́run ní máa ń béèrè lọ́wọ́ mi kì í ṣe Odùduwà ẹ̀ǹgẹ́tì bá ní ìsìn yìí ọ yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìsọ̀rọ̀ Odùduwà ìsọ̀rọ̀ anything gbogbo tẹ́lẹ̀ kálukú wa jọ ń sọ àjọ ń sọ correct ni ìtakò gbogbo tẹ́ ń sọ àmẹ́ẹ̀dí á máa sọ̀rọ̀ mò ń bá ètò yín lọ. alátayé yẹ ní sùúrù ẹ má bínú ṣe yín nǹkan tá a mí nìyí pé ṣé ẹ jẹ́ ká wò báyìí ṣé Allah ẹni tó Ọlọ́run ọba tó dá yìí tó dọ̀hùn ṣé ó lè pàṣẹ káṣẹ rẹ̀ má múlẹ̀. ànábì náà sọ Ọlọ́run náà sì sọ. ẹ mọ bàbá mi ẹ jẹ́ kí a máa lọ tí n bá ṣe ń bí. bá a ti bá ṣe ẹjọ. tẹ́lẹ̀ ni mo yẹ pé ẹ̀kọ́ ló jẹ́ kí n sáré máa. ẹ má dákọ yẹn ló mo ti hàǹgẹ. bàbá alátayé ṣiṣẹ́ rí. alátayéyé ẹ ṣe sọ alátayéyé. ẹ máa gbọ́ sà mo fẹ́ kí ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́. oye tó wá ẹ mọ̀ gẹ́gẹ́ bíi èèmù àti bẹ́ẹ̀ ṣe wọlé. àwọn kankan wà tí mo rí nínú mindset yín tó ṣe pé ó yẹ kájọ yẹ̀ wò. mo ń bọ̀ sà ẹ worú ẹ jẹ́ máwọn example kan wá sà. ẹ worú Ọlọ́run Elédùmarè táwa mọ̀ nílẹ̀ Yorùbá ọba yẹn ọba tẹ́nìkan ò rírí ni ọba yẹn ọba tó ṣe pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ tá a mọ̀ tá a gbọ́ òun náà ni pé ìfẹ́ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run Elédùmarè ìfẹ́ iná ni. ìfẹ́ yọ̀dà fún yín. ó ń bọ̀ bàbá mi alátayé yẹjọ ẹ̀yin náà máa sọ̀rọ̀ ǹsìn ọba tó lè torí aláǹgbá ẹyọ kan tó lè rọ̀jò fún gbogbo ìlú ni kó fẹ́ pálàǹgbá fẹ́ mu mi ọba tó lè ìtorí pé ó gbá ọmọ ọlọ́mọ níkò tí ó sì máa bá ọ wí bí ipò òun gẹ́gẹ́ ló lọ́mọ ni. so ọba yẹn ọba aláàánú alárànṣe ni ọba tó dáa ni. now ọba yìí Ọlọ́run táwa wá mọ̀ yìí gbogbo nǹkan tá a mọ̀ ń pa rẹ̀ dáadáa ni ṣùgbọ́n gbà tá a wá wo Allah ní tó dẹ̀ wá mú wa wọ lọ́dọ̀ Allah ni pé a fẹ́ wò ó sí Ọlọ́run Elédùmarè táwa mọ̀ àwa fẹ́ yẹ̀ wò nígbà tá a dọ́dọ̀ Allah àkọ́kọ́ sọ fún wa pé ilé tòun rèé o Kàábà ni o tó o bá dẹ̀ ti dé o gbọ́dọ̀ ní làbáíkà mo dé o ìwà Allah mo dé sílé rẹ̀ àkọ́kọ́ wò pé Ọlọ́run Elédùmarè tiwa kò máa nílé ó dà bóyá ibà mọ̀ ṣá nígbà tá a tún tẹ̀síwájú ni Allah bá tún sọ fún wa pé gbogbo ẹni tí ò bá ti ṣe ta Allah ẹ pa wọ́n ni o ibẹ̀ yẹn lẹ̀rú ti bà wá pé Ọlọ́run Elédùmarè tiwa táwa mọ̀ ọba yẹn ó ṣẹ́rìṣì ẹ̀mí gan iye ìtàlá tó ní ẹ pa wọ́n àbá tún wò pé bóyá ó tún jọra wọn bọ̀ ni nígbà tá a tún tẹ̀síwájú ló bá tún di pé bí ìyá rẹ̀ ò bá ṣe ta Allah kọ́ọ́lẹ̀ má bàa ṣe bí bàbá rẹ̀ ò bá ṣe ta Allah kọ́ọ́lẹ̀ má bàa ṣe bọ́mọ bíbí rẹ̀ ò bá ṣe ta Allah kọ́ọ́lẹ̀ má bàa ṣe tó bá wá dásìkò jihadi bó bá jẹ́ ìyá rẹ̀ ló bú nínú jihadi tí ò gba ta Allah ẹ pa gbogbo activities ni wá nìyí àwa rí i pé àṣẹ ọ̀tọ̀ làálà àṣẹ ọ̀tọ̀ lọ́hùn oyè báyìí ẹ máa gbọ́ o oyè báyìí tó nígbà tí wọ́n tún wá sọ̀tàn pé ádámọ̀ la kọ́kọ́ dá ádámọ̀ la kọ́kọ́ dá la bá ṣèwádìí ádámọ̀ gbogbo ọ̀rọ̀ ádámọ̀ ò bá ju 6,000 years lọ nígbà tí nígbà tó Ọlọ́run ti wó dẹ̀ ṣàánú wa tó fẹ́ púùfù báwa ṣe jẹ́ nọ́mbà gẹ́ẹ̀tì píṣù kan ní ilẹ̀ Yorùbá ń bí báyìí ìyẹn bá ń wọ́ọ̀tì 11,000 years àṣé ádámọ̀ gan tán ni wọ́n kọ́kọ́ dá àsóhùn gan bá wa ní ilẹ̀ Yorùbá àsáwọn bàbá wa ti ń sayé kí ádámọ̀ tó dé àsọtọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò làbátú wò pé àyójúràn rèé o ṣe mọ̀ pé ní tí ò bá ṣe tẹni tí ò kan ẹni bí wọn bá lọ ṣàyójúràn sí bàbá gbà ní ojú
ṣe mọ̀ pé kò sí tó ẹnìkan ò ní bù tó yẹ ibẹ̀ yẹn nígbà tí ọlọ́run elédùmarè tí wàá máa ṣàánú wa ó ní ẹ má sìn mí o èmi ò lẹ́sìn o èmi kò sí tí mo fẹ́ fẹ̀ sí yín sí o nígbà tá a máa dọ́dọ̀ Allah ó lẹ̀ márùn lójúmọ́ ni ká máa sìn àdá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ń gbà náà o ó dà wá wò pé ọlọ́run elédùmarè tiwa ò ní yan lára iṣẹ́ ni tí ń dá yàn láàmú ó dẹ̀ máa ṣe bó bá lọ ṣàyójú ràn problem tí ẹnìyẹn máa ṣe nígbà àwọn wá gbéwèé ọ̀hún dé labáyẹ̀ ẹ̀ wò bàbá mi alátayéye mo wà pẹ̀lú yín. mo ń bọ̀ nígbà tá a wo ìwé wò ìwé bá sọ pé nínú ìlú yín o bó bá pẹ́ bó bá yá o à ń padà bọ̀ wá jẹ gàba lérí yín o wọ́n ń pè kí ní náà ní al-jihad làbá ní jihad bó mo ń bọ̀ èwo lẹ tún pè ní jihad ó ń gbà tá a tún jihad wò bàbá mi ló bá di pé bọ́mọ bá jalè ẹ gé e lọ́wọ́ béèyàn bá lóun ṣe islam bí ò bá ṣe é mọ́ ẹ pa bí kìnnì kan bá béèyàn bá bú Muhammad ẹ pa béèyàn làbá wò pé ó dàbí pé ìṣe àwọn lárúbáwá lélẹ́yìí o ó dáná ẹ mọ̀ ń gbà mí èèyàn tó gba nǹkan wá náà a tún máa wò pé èèyàn gidi rèé nígbà tá a tún wo ta ló gba kinní ọ̀hún wá tá a yẹ òun wò ló bá di pé wọ́n tún dàgẹ̀ ó jí pátákópá ó bọ́mọ ọ̀dọ̀ sùn ó bá ẹrú sùn ó ṣe dálẹ́gbà ilé ìtúpọ̀ jù. ó fẹ́ ọmọ ọdún mẹ́fọ́ bá mo ń bọ̀ sà. bàbá mi Atóláyé bàbá mi Atóláyé ẹ ṣe sùúrù ṣé ń gbọ́ mi báyìí nísìnyí ṣé ń gbọ́ mi. mo ti dákẹ́ fún yín nìyẹn. gbogbo tí ẹ sọ yẹn ṣé ń gbọ́ mi báyìí nísìnyí. lágbára Ọlọ́run. ibi kéèyàn sá fún iye èèyàn ẹ̀rí wo ló bá wa gbogbo tẹ́ ń sọ yìí so èmi ò ṣe rí ìtẹ̀mí wá fún mò ń kẹ́kọ̀ọ́ torí pé ẹlẹ́kọ̀ọ́ lè mi àwọn àgbà náà mọ̀ ní adabu fáwọkọ̀lẹ̀ ilmu ṣe rí ẹ̀kọ́ tá à ń wí yìí ó borí ìmọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ gbogbo wa pátápátá náà la sì lẹ́kọ̀ọ́ nù lé gbogbo àwọn tí sì ń gbọ́ wa yìí pátápátá la lẹ́kọ̀ọ́ la sì gbọ́n la sì ní ọpọlọ ṣùgbọ́n gbogbo ń tà bá wí pé nǹkan kan ìgbà òkú àṣàsùn èmi wá kẹ́kọ̀ọ́ èmi ò wá takò yín àbí ìwà sọ pé kájọ máa drag ọ̀rọ̀ láàrin ara wa ẹ̀ tí ń gbọ́rọ̀ tí mò ń wí báyìí nísìnyìí mo fẹ́ kí ní kálukú kájọ máa kẹ́kọ̀ọ́ láàrin ara wa ló jẹ́ kí n request torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe live láti ọjọ́ yìí kẹ́yìn àtàwọn àfáà tẹ́jọ máa sọ̀rọ̀ tẹ́jọ máa takora yín tẹ́jọ máa ṣe everything tó jẹ́ pé gbogbo wa pátápátá tá à ń bẹnu gúrùpù yìí ẹ sáré pé kò sí fọ́lọ̀ ń bẹ̀ èmi ń wọnú láìfù mo sì ń wá chátì sí kí ni láìfù yín ni mo wọ bẹ̀ láàárọ̀ yìí padà tí mo fi ń kọ́ ẹ̀kọ́ ẹ̀gbádùn ọ̀rọ̀ tí mo sọ báyìí nísìnyí ẹ̀yin bàbá ẹ ṣe sùúrù. ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀rọ̀ yín ti yé wa nínú gbogbo nǹkan tẹ́ ti wá kọ́ láti máa tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń tẹ́tí sí wa nínú gbogbo nǹkan tẹ́ ti kọ́ èwo lẹ níbi. èyí tí gbogbo yín bá sọ náà ni mo gbádùn ọ̀rọ̀ yín lọ. ẹ dákẹ́ ẹ má tì í kú mi ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn wọ́n ní kó lè rí ẹ wá ètò láyé ó yẹ kó jábọ̀ sí the screen. èyí tí mo fẹ́ béèrè ló béèrè yín ẹ̀rí wo ni ọba wá níbi ìmọ̀ sá fún ìyá tí ọba tẹ̀lé ti Islam. ẹ gbé Jágò sí dìsí ẹ lè bá gbé Jágò. ẹ bá mi mú ẹ̀rí yẹn jáde àti hadith tó bá wá. Jágò ó yẹ bá wa gbé Quran jáde Quran 58:22 ẹ tiẹ̀ mọ̀ yín tó pọ̀ mẹ́ ẹ gbé Quran kan wá tó sọ̀rọ̀ nípa àwọn òbí wàláwùkánà àbá àkún wàhùn màá tó fún mi gan ó yẹ gbé jáde tó. ó jẹ́ ti wà ń bẹ̀ ṣé ẹ lè zoom ẹ̀ báyìí lọ sí àwọn afá wa lè rí. ẹgbẹ́ kí èmi lè kà á ẹgbẹ́ kí ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó sì tò sí bẹ́ẹ̀ mọ̀. ok bàbá mi ṣèbí Quran lè wà lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ sà. ẹ̀yin bàbá ṣé ń gbọ́ mi báyìí nísìn ṣé ẹ lè fún mi ní bí ìṣẹ́jú méjì kì í ṣe pé mo fẹ́ tọ́ kò sí mo lè ṣe fídíò fún yín o ẹnìkan kò sí ibi tí mo wà o sọ̀rọ̀ mi yẹn báyìí nísìn ẹ fún mi ní ìṣẹ́jú méjì màá request padà ẹ dákun torí ẹlẹ́ẹ̀pẹ̀ mi padà torí ìyá mi ń pè mí lọ́wọ́. àfà bó yẹ kí bá akẹ́lẹ̀ kẹ́ tó lọ ìṣẹ́jú méjì yẹn lẹ́gbọ́. wọ́n níyà àwọn ń pe àwọn lọ́wọ́ kò sọ̀rọ̀ lórí so ẹ gbé kọ́ọ̀lù mọ̀mọ́ ẹ request padà tó láì pẹ́. ẹ bá ti padà dé ẹ request. ẹ máa bọ́ọ̀lẹ̀ ni. ṣe rí bàbá wa ètò láyé
àáfà japa ni mo lè bá yín ta ṣe rí àwọn gẹ̀ẹ́sì mọ́tò ìyá wọn tó ti darúgbó pé wọ́n. bàbá fọwọ́ tadé ẹ jẹ́ ká ní sùúrù ṣáájú méjì. ṣe rí ẹgẹ mi sọ̀rọ̀ kan fáwọn àáfà ṣe rí àáfà yóò ti mú un tọ́ bàbá ètò láyé ẹ má tanra yín ṣe rí gbogbo kàtíà tán máa ń lò yẹn àbí kí ló máa ń pè bóyá fàṣàṣì àbí kàtíà àbí kí ló máa ń pè ṣe rí gbogbo ẹ ló sì yé wa àáfà yìí ṣe ń gbọ́ mi àáfà tó nílé kéwú tó nọmọ tó ń kọ́ ní kéwú àáfà oníṣẹ́ mi ò jùṣẹ́ kéwú yẹn lọ ṣé àáfà yìí lẹ máa ní kó máa ka kíní tẹ́fẹ́ gbé jáde yìí tó jẹ́ pé kọ́ mọ àwọn iná ọmọ tí wọ́n fi ọmọ sílé kéwú lọ́dọ̀ wọn kan kọjá wọ́n rí bá àṣẹ àáfà gangan wọ́n mọ̀ pé irọ́ nìgbé táwọn ń gbé dání. Ẹ káàárọ̀ wọlé. Iṣẹ́ ń gbọ́ mi ẹ káàárọ̀ o ṣe rí nǹkan tèmi kàn máa sọ ni pé àáfà ẹ máa ní pé ẹ̀yin ṣe rí pé àwọn àáfà yìí ló tún já ara wọn wọ́n ní àwọn kọ́gbọ́n ni ọgbọ́n ó ju ìmọ̀ lọ ẹ̀yin lè máa sọ pé ìmọ̀ ló nàdí ní ọgbọ́n ò gbé ó tẹ̀tí wá sún èrè báyìí pẹ̀lú àwọn àáfà yìí ẹ̀yin lè máa pé ìmọ̀ ló nàdí ní o ọgbọ́n ò gbé ẹ tún débi sìn ẹnu ọgbọ́n lẹ̀ ń kọ́ dá sí pé ìmọ̀ yẹn sìn ọgbọ́n ti jù lọ ṣó ti yé yín bíkọ́ ṣe rí gbogbo àwọn tẹ́fi sọ wá di. Fowótádé o ẹni Fowótádé ẹni sùn mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún wa ṣe rí tábà máa àtàkì àwọn pípù tó bá ti àtàkì wa a lè máa bá wọn ní conversation tí ò bá ṣe kéré ètò láyé farabalẹ̀ wọ́n ṣàlàyé fún bàbá ilẹ̀ kọ̀ọ̀kan tábà fi gbogbo àtàrún lélẹ̀ afẹ́ di láàrín ká jẹ máa yẹn ni o if there is no attack on us nǹkan tí mo fẹ́ sọ nìyẹn afílẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún Fowótádé nìyẹn. It makes sense. Attack on them is not well. If they didn't come to attack us, let's listen to them. Attack someone now. Ètò láyé ló farabalẹ̀ nísìnyí tó mú sí màá yẹn lára díẹ̀ lẹ́sẹẹsẹ. Gbogbo ọ̀tẹ́ bẹ́ẹ̀ sọ pẹ̀lú gígìrì yẹn. Ètò láyé dẹ̀ sọ gbogbo ẹni sùn Fowótádé ẹni sùn ṣe kì í sọ ẹ máa sọ̀rọ̀ yìí náà ẹ kì í máa sọ̀rọ̀ ẹni sùn. Fowótádé nísìnyí gbogbo tẹ́yìn fẹ́ sọ under 2 seconds yẹn gàgàgàgàgàgà Fowótádé dẹ̀ múlẹ̀ ètò láyé múlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan silent máa yẹn dẹ̀ gbà sára láì jà sọmi yẹn ẹ ká máa ní sùúrù ká máa analyse kí ni fún ọjọ́ díẹ̀ nígbà tí wọ́n attack wọn. nǹkan tí ms ń wọlé sí wọn lára gbọ̀ngàn nìyẹn. máa yín wọlé nísìnyí kò bú wa kò bú fèètì wa kò bú ẹ tó àti bú fèètì wa kí là ń bàjá fún tí ò ní olórí burúkú lọ gómìnà tí ò ní kíni kan kí lè fẹ́ bàjá fún we don't need it ẹjọ́ tó wọlé ká máa ní sùúrù ká máa ní stage wọn fọlọ́ba bẹ̀ yìí. bàbá step by step ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣeun bàbá iz bọ̀kù sẹ́mi tó wà sá kan. ẹ káàárọ̀ ògbólé. yàrá Fowótádé sọ̀rọ̀ lọ́wọ́ ní az gbọ́rọ̀ lẹ́nu ọ̀nà. èmi ò bá wọn jà gbogbo ọdún fẹ́ sọ náà ní bàbá wa ètò láyé ti sọ. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn a ní ìdí ẹ̀ lóòótọ́ but ṣé rí àwọn kan wà tó yẹ pé Yorùbá ni wà ó ti yé yín àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé tẹ́ ẹ bá gbọ́ ó ti yé yín ó máa ṣí yín lọ́pọlọ so àwa Yorùbá ẹ ti sọ̀rọ̀ lásán gan ẹ ti mọ bí tẹ́ni fẹ́ land sí so ẹ má jẹ́ ká ṣé rí bí máa yìnbọn ṣe rà ń lọ tọ́ra ń fi style tan àáfà yẹn wọlé Ọlọ́run gbọ́ èmi gan inú mi ń dùn bí tí mo wà so ẹ má jẹ́ ká àtàkì wọn jẹ́ ká máa fọgbọ́n nígbà tó sọ pé ìyá wọn pè wọ́n pé àwọn fẹ́ lọ gbé kọ́ yẹn ṣebí ìyá wọn ló pè wọ́n normally ìyá yẹn ò lè pè yàn so ẹ jẹ́ kánra bọ́ọ̀lẹ̀ kánra lọ ẹ má tẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ẹ jẹ́ kán tún gòkè wá ẹ má àtàkì wọn díẹ̀ làwọn penetrate wọ because gbogbo nǹkan tá à ń sọ yìí evidence wà nǹkan tí ò ná evidence a lè máa gbọ̀n lé lórí evidence fún ara wọn náà máa fọwọ́ ara wọn kà á so ẹ̀yin náà máa wo system tí kí lórúkọ ẹ máa ń lò ms kò ní àtàkì yín afara yín lẹ̀ á fi yín lábára balẹ̀ kékeré sọ̀rọ̀ tó máa yí tì yín báyìí ẹ̀yin gan ẹ̀ nílé kàwé yẹn ẹ̀ máa ká lòlò ni so ẹ jẹ́ ká máa farabalẹ̀ fún wọn ó ti yé nǹkan tó gbé mi gòkè gangan ni ẹ jẹ́ kára máa farabalẹ̀ kára kàn fún wọn tá bá kàn fún wọn ìyẹn la lè fi wọlé sí wọn lára tá
tá bá ti wọlé síra wọn tá bá ti yí tiwọn àwọn gan á bọ́lẹ̀ wọ́n á sùn wọn ò ní lè sùn wọ́n á máa rò ní pé irọ́ o àbí nǹkan tí mo ti ń ṣe for long so bó ṣe rí gangan ni ẹ jẹ́ ká máa calm down ó ti yé yín ẹ ṣe gbogbo lé. ẹ ṣeun bọ́dà mi nígbà yóò tún máa fún yín làákàyè tó pọ̀ ẹ mọ̀ bàbá yẹn ní tí mo kàn sọ pé wọn bá ìjà wọlé wọ́n dẹ̀ bá sùúrù wọlé ni so wọ́n bá sùúrù wọlé yẹn nọ́ọ́mà ṣùgbọ́n nígbà tí ọba padà bá lu ọgbọ́n àgbàlagbà tí wọ́n bá fi mú ọba yẹn ẹ pé nígbà tó yá ó sọ pé bàtà bá sọ pé ránṣọ sọ ká bá òbí wa sí ó fi ìgboyà dá wọn lórí pé kò sí ẹ̀rí rẹ̀ nǹkan kan báyẹn kò mọ̀ pa máa mẹ́rin rẹ̀ wá so ó ti wá rí pa rí ẹ̀rí ẹ̀ fi ilẹ̀ ló fi sọ pé yóò pò ń ẹ tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó ti darúgbó kí sọmọ kékeré o ó ti jẹ́ pé gbà tí agbékùnrin kó wọn bá rí gbé jáde nì wọ́n wá rí padà rí pèsè. so ẹni kò ní bàjẹ́ so ẹni tó bá ní kí n sọ tó bá sọ kí n tẹ́mi bá ti tẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ ń má pọ̀ so kó má ti tẹnu bọ̀. ṣe rírò àwọn bàbá ilé ọ̀rọ̀ wọn àwọn ọmọ kan wà tó yẹ pé tó bá ti ń wọlé báyìí inú èèyàn máa gbé gbóná fún olúburúkú ni wọn ẹ ti máa àwọn ọmọ yọ yín yẹn ṣó yẹ báyìí so jù làwọn àlejò táwọn gbà ó yẹ báyìí so àwọn kan wà yẹn máa gbé gbóná fún wọn ni o pé àbó torí pé àwọn gan fúnra wọn gan àwọn gan ké pè wọlé ni ó yẹ níbẹ̀ yẹn so nígbà tó dẹ̀ ti ké pè wọlé yẹn but ó yẹ ká lè máa drop wọn tá a bá rí i pé wọ́n ti ń ṣe ìrànù ìjà máa drop àwọn ọmọ wìrì tán àwọn ọmọ kéèké àwọn ọmọ 19 years àwọn ọmọ 18 years tán tí ìmọ̀ tán fẹ́ fàyè wọn ṣe yẹn tán bá ti ń jọ àwọn ọmọ ilé pé yẹn ká máa drop wọn ká máa drop wọn dànù òun mo rò pé ó máa pay because kọ́lọ̀ ń ṣàánú àwọn èèyàn ní interest lórí àwọn evidence tá a mú wá yẹn. bàbá ṣe rí gbogbo ọ̀rọ̀ bí. ẹjọ fún mi ṣẹ́jú kan bàbá fọwọ́ sálẹ̀ fún mi ṣẹ́jú kan ẹ ṣe mo fọwọ́ àtọmọdé ilé mi má bínú sí mi bàbá mi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé àwọn tí wọ́n nílé kéwù yìí àwọn gangan la need àwọn gangan because tí wọ́n bá padà mọ òótọ́ tí wọ́n mọ̀ pé nǹkan táwọn ń ṣe lóòótọ́ kò dáa àbí báwọn ṣe ń di àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ àbí pé nǹkan tó ń kọ́ wọn gan kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe kò wúlò fún wọn tí wọ́n bá mọ̀ tí wọ́n bá da àwọn ọmọ yẹn lẹ̀ tí wọ́n jẹ́ káwọn ọmọ yẹn lọ wúlò èyí tó bá fẹ́ kàwé tó bá jẹ́ kó lọ kàwé èyí tó fẹ́ kọ́ṣẹ́ tó jẹ́ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ èyí tó fẹ́ dáko tó jẹ́ kó lọ ṣàgbẹ̀ jẹ́jẹ́ tó lọ ṣe nǹkan tó máa wúlò fún tó máa fẹ́ tiẹ̀ lówó tó máa fi ṣe ìrànlọ́wọ́ fún ìgbésí ayé ẹ̀ tó náà máa fi wúlò fún ilẹ̀ bàbá ẹ̀ ṣe mọ̀ pé ìyẹn sì dáa ó sì dáa so irú àwọn bàbá yẹn náà wọ́n wà important sí wa láti jẹ́ kán mọ nǹkan tí wọ́n ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dè mọ́lẹ̀ so a ní láti bá wọn sọ̀rọ̀ kán lè tún àwọn ọmọ yẹn kalẹ̀ so kán má fi ọ̀nà àtijọ́ àti mú títí wọn kán má fi da ìgbésí ayé àwọn ọmọ yẹn rú that is it ẹ ṣe ẹgbọ́n sókè bàbá fún tadé. ẹ jọ bàbá jágò mo kí sọ̀rọ̀ ìjọ tó lọ ẹjọ́ máa dúró ẹjọ́ seconds bàbá mi ẹjọ́ ṣe rí kò sọ ọ̀tẹ̀lẹ̀ sọ bàbá tó wọlé yẹn àwọn kan wà tó máa ń pè ní mọ̀nàfíìkì inú Islam tó ń pè ní mọ̀nàfíìkì tí wọ́n ń sọ òun ni máa tó wọlé yẹn. bàbá ẹ ní sùúrù bàbá Fowótadé ẹjọ ń torí ọlọ ẹ ní sùúrù ẹjọ mi ìfẹ́ kẹ́tì sọ̀rọ̀ lọ ibẹ̀ yẹn ṣe rí mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ kú ètò ẹ kú kó lè da Elédùmarè ò ní fi gbogbo wa sílẹ̀ bàbá mú kí yín sá bàbá ètò láyé ẹ kú ètò ṣe rí ẹ má jẹ́ ká ti jọ́ọ̀jì máa yẹn ṣe mo fẹ́ kẹ́rántí ìgbà kan bàbá Fowótadé torí èmi àti iná àti mọ àti pẹ́ lórí ìkíní ẹ bá rántí Ọbáṣọlá ní táìmù tí Ọbáṣọlá tó sì ń gbóná dáadáa tó wà nínú Islam ó ti bú bàbá rí ó ti bú gba àwọn MS bàbá rí ìpínlẹ̀ Ọbáṣọlá gan máa ń gbé wá sókè ńgbà yẹn ta ló wá padà mọ̀ pé Ọbáṣọlá gan lè calm ṣé rí kíní ìsìláàmù fáírọ́ọ̀sì ni irú àwa tá à ń sọ̀rọ̀ yìí náà bàbá náà ló pe àwa náà padà ìgbà tí Islam bá wà nù ayé ẹ̀dá tí ó bá ń ṣe ẹni tí Ọlọ́run bá kàn sọ pé kò ní sọnù bíi kí ẹni tí ò bá ti gba Islam bíi kó kú ní ṣe máa ń rí lójú èèyàn kíní yẹn bá fáírọ́ọ̀sì ayé tó yẹ pé tó bá ti wà nù ọpọlọ èèyàn báyìí ìyẹn ti téèyàn bá rí ẹni tí ò ń ṣe tí ò sínú ẹ̀sìn yẹn ìyẹn ó máa ń dàbí ẹni tó kò tí èèyàn yẹn máa ń rí bákan lójú èèyàn ní sóti yé so tá a bá rí
àwọn tí wọ́n bá ń ṣépè ẹ jẹ́ ká wà á kọ́kọ́ rí pé fáírọ́ọ̀sì yẹn sì wà nínú ọpọlọ rẹ ni ẹ̀yin náà kàn imagine ẹ wà tí éèjì tán ti máa ń fi wá sílé kí ẹ wo nǹkan tán ti máa kọ́ wa láti kéékèèké kó tó wá di pé a wá dàgbà èmi tẹ́ ń wò yìí àáfàá tó ṣe wàlímọ̀ fún mi tó ṣe wàlímọ̀ tó Kùránì fún mi ibi tí mo kọ́lé sí Nàìjà ibi àti èmi àti pé mo padà lẹ́nu ìgbà tí mo padà sí inú ìṣẹ̀ṣe èmi àtàfà yẹn àjọ ń ríra mo wá ń try láti console pé bàbá kò rí báyìí kò rí báyìí kò torí àwọn náà wọ́n ti gbọ́ pé àkíbà títí pé mo ti ń ṣe ìṣẹ̀ṣe mo ti ń tẹ̀lé gún mo ti ní fákínní kan ń try láti change mind mi ìgbà tí mo wá ń sí tí wọ́n dà láwọn náà àwọn bòmíì wà nù Ayatul Quran tó jẹ́ pé ọ̀dọ̀ ms bàbá ó ní mo ti rí tí mo dẹ̀ ka Quran tó jẹ́ pé ọkàn mi ò sí ń bẹ̀ mo wá ń fi hàn àáfàá mi náà pé ẹ̀yin náà wo nǹkan báyìí àwọn náà wá ń sẹ̀ òótọ́ máa ní àáfàá mi ń sin báyìí mi àti ẹ̀ kódà tí n bá mo sọ fáfà pé tí wọ́n bá ń ṣàdúrà fún kán wọ́n kà kí kankan kan ṣàdúrà fún mi ní nọ́mbà tẹ́ bá pàdé mi pẹ́ fẹ́ kí mi ẹ kí mi ẹ mọ̀ sí sàlámù àlékún ó ti wá dán mọ́ wa láàrin díẹ̀díẹ̀ òun náà ti ń padà ẹ wo bàbá ètò láyé bàbá àáfàá àgbàlagbà oníwàásí ni wọ́n o ẹ kàn imagine kó wá jẹ́ pé táìmù tí wọ́n wá sọ́dọ̀ wa ó jẹ́ pé bàbá wọn ò fún wọn chance láti sọ̀rọ̀ wọn kàn àbí wọ́n ń try láti judge wọn àwọn náà gbogbo nǹkan táwọn náà padà rí yẹn wọ́n ní rí so ẹ̀jọ̀ nítorí ọlọ́ bàbá wa Fowótadé ẹ má tí ì conclude pé àfáà yẹn mùnáfìkí ni kò sí ẹni tọ́lọ́run ò lè change nǹkan kan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn sùúrù tí bàbá wa sọ tí bàbá ẹ̀jọ̀ ẹni rẹ jẹ́ ká máa ní fún wọn. báyìí tiẹ̀ balẹ̀ ó fẹ́ kẹ́kọ̀ọ́. so ẹ̀jọ̀ nítorí ọlọ́ ẹ má sáré jọ́ọ̀jì báyẹn mo kí yín. ẹ kú ojúmọ́ o mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ìyẹn okun yẹ mí o ìyẹn àyàn lọ́rùn rẹ o mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ wà níwájú mo kí yín fún iṣẹ́ takuntakun mo kàn tún fẹ́ fi kún nǹkan tí àwọn èèyàn ti sọ síwájú ni pé journalism ni mo study tẹ́ bá dẹ̀ ń sọ tẹ́ bá wo orí live yìí nísìnyí a ní over 100 people ẹni tá à ń bá sọ̀rọ̀ at that material time òun nìkan kọ́ ni ẹni tẹ́ ń question lọ́wọ́ tó wà on the mic òun nìkan kọ́ ni à ń bá sọ̀rọ̀ there are numerous other people under that page tí wọ́n fẹ́ tó wà nínú ìṣiyèméjì pé nǹkan yóò máa ń jẹ bí òótọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ bó ti wù kó má correct tó bó ti wù kó má agree pẹ̀lú yín tó àwọn ọ̀rọ̀ yẹn ló máa convince ẹni tó wà ní ìsàlẹ̀ under the page tóun náà ti ń wò pé kíní yìí ọ̀hún àlóhùn rẹ̀ tó wá rí pé odidi àfa àgbà tó lóun ní lékéw tí ò lè defend nǹkan ó máa tètè ṣe lọ́kàn tó ẹ má jẹ́ ká máa rò wípé ẹni tó wà on the spot yẹn nìkan là ń bá sọ̀rọ̀ there are other people down here over 100 people tá à ń listen sí conversations tó ń lọ so tá a bá ti wò pé ẹni yìí nìkan là ń bá sọ̀rọ̀ a máa miss point yẹn there are people down there tó yẹ pé conversation tẹ́ bá ní pẹ̀lú alátayéyé yìí òun ló máa convince wọn thoroughly wípé yes gbà tó dídí àgbà àfà yóò lè defend ẹ òun wà convince pẹ̀lú nǹkan tóun ní so nǹkan tí mo fẹ́ ká tún ojú tí mo fẹ́ ká máa fi wò ó nìyẹn let's not just focus on the person on the spot there are numerous other people listening to you ẹ ṣé. ṣé o bàbá wa bàbá Ṣífì ẹ káàbọ̀ kí ló dé ó dà ta ló fẹ́ bá wa gbóhùn sókè. nígbà pé ibi tá a wà àwa tá a wà nígbà yìí sójà ní gbogbo wa ni so tó wá sí ìgbà yìí lẹ́yìn ọ̀dọ̀ àwọn ms ibẹ̀ ẹ̀ lọ́pẹ́ ní Aso Rock ẹ bá mú jẹ nìyẹn ẹ tó bá wá sí ìgbà yìí tó ti rí gbogbo wa lókè láyé orí àbètò láyé orí bàbá orí ti fàṣẹ orí ẹ̀yìn gẹ́gẹ́ ìgbà yìí orí ìsàmúlò táyé tó kára ẹgbẹ́ tó kàwé wọ́n á ti gbẹ tó wọ́n sì gbẹ videos ó tó wá rí jágbó èmi àgbà kólókè so irú ọmọ bẹ̀rù láti bá a sọ̀rọ̀ ni because ibi tó bá ń lọ àti ibi tó ń lọ kò sí ibi tó fẹ́ lọ. láti dọ́kọ̀ aláàbẹ̀ ó lágbára o. ìgbọ́ ẹ̀ lè gáìdì ẹ̀ mọ̀ ó wá máa dùn mí. fún wàbí bóyá kẹ́ mú tù náà ó wá máa dùn mí tí n bá fún yín pé gbogbo yín àwọn Saudi Arabia tẹ̀ ń jà fún yìí
sẹ́ẹ̀mọ̀ kan ti kó wa lẹ́rú rí báwo lẹ́yìn sọ fún mi pé ọlọ́run tó dá èmi ajé bó lẹ́yìn sọ fún mi pé ọlọ́run tó dá èmi ẹ̀wọ̀n bàbá yẹn ọ̀rọ̀ ẹ̀kan nìyẹn o ìfẹ́ kẹ́ ẹ tí ìgbé orí screen ni so that kárí àfa tó bá sọ pé irọ́ ni pé Islam sọ pé káwọn bá wọn òbí wa sí láti ọjọ́ àṣẹ tó máa tó kà ẹ tó wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà mi lọ́la ìpè kájọ́ ká fáwọn ní evidence ẹ̀kan yẹn ẹ lè screenshot ẹ̀ báyìí ká tó gbé kó mi padà. bàbá Jago ṣé àmọ́ nǹkan tá a máa ṣe ìgbà tí wọ́n ti wá wọ́n ní ká fáwọn oníṣẹ́jú méjì it is more than 10 minutes now ẹ jẹ́ ká wá kà á kí gbogbo lè gbọ́ àwọn nìkan kọ́ la fẹ́ kà á sí létí so ká kà á fún gbogbo lè everybody gbọ́ ẹ ṣé. ẹ ṣé nígbà mo kí ní ẹ̀kan. kán tó kẹ́rì sọ fún yín ẹ má bínú mo kàn ti fẹ́ sọ̀rọ̀ ni kàn ti fẹ́ sọ ni pé. bọ̀dé máa make submission yín lọ. fẹ́ sọ ni pé ṣẹ́rí àfa yìí kò jẹ́ kí mo àtáàkì wọn mi àtáàkì wọn rárá ṣó ti wọ́n ní kò ń ṣe èyí kò ń ṣàná ṣó ti yín bẹ́ẹ̀ sìn làwọn ti máa ń wo ètò wa yìí wọ́n lè máa dáhùn pé gbogbo wọn la fẹ́ gbé jáde pátá làwọn mọ̀ so lọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sọ yẹn pé kí attack all this kind thing kò wá òkè ṣó ti yín ṣẹ́rí tó bá ń fi kinní yẹn ẹ jẹ́ ká wo lọ báyìí ṣé ibi tó ń kálukú wa ti ń jẹun tó yẹ pé ọ̀nà jẹ èèyàn tó nílé kéwù ni kò sí èèyàn tó nílé kéwù kí ló fẹ́ sọ fáwọn ọmọ ilé kéwù ẹ̀ pé nǹkan tó ń ka ìpè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tẹ̀ wá ní pòkè o nǹkan yìí ó wá bá níbi pé yes Allah ní kan ṣe báyìí kan ṣe báyìí òun fún àwọn ẹ̀dọ́ọ̀dẹ mọ̀ pé wà ní Kùránì yẹn kò dẹ̀ sí bóyá lè mọ̀ tó bó ṣe nǹkan tó mọ̀ dáadáa tó yẹ pé ó mọ̀ pé kí ni tó tọ́ ni ṣe fẹ́ sọ fún pẹ̀lú ẹni yẹn ó lè sọ fún àwọn ọmọ ilé kéwù ẹ̀ pé inú ọ̀tọ̀ làlá ọ̀tọ̀ lọ́lọ́run ìyàtọ̀ tó wà ń bẹ ìyàtọ̀ tó wà ń bẹ̀rẹ̀ ẹni tó níṣẹ́ mi tó nòkó tó nòdò so ṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń play brain yẹn ni bó sọ pé wọ́n pòun yẹn wọ́n bọ́lẹ̀ iná ti mọ̀ pé gbogbo nǹkan yẹn wọ́n ti mọ̀ pa ti mọ̀ òótọ́ ṣó ti yẹ pé wọ́n àtàkì tó bá ní wọ́n àtàkì yẹn sí ní ká máa sọ pé òkè kíní kọ̀ọ̀kì yẹn èyí olórí púpọ̀ náà yẹn that was not attack ẹ ti wá stand pé wọ́n àtàkì wọn bọ̀ ṣe ní ìwọ́n tẹ́mi kàn sọ ni pé àáfàá ni ó ní ilé kéwú ó náà ọmọ kéwú ṣó ti yẹ bẹ́ẹ̀ sì kò lè ever sòótọ́ bàbá Fowótadé ẹni so ibi tí mò ń lọ ni bàbá Fowótadé ẹni sùn tẹrí kò sẹ́ni tí ò lè change bàbá tẹrí yẹn